Àná mo ṣe fídíò kan lórí wípé ìjọba ti ṣòfin pé ẹnikẹ́ni tán bá ti mú tí ń bá minor sùn kán fi sẹ́wọ̀n gbére. Àbáná kọ́, ẹ wo fídíò tó wà lókè mi. Headmaster school ni o. Wọ́n ní bọ́ ọmọ kéékèèké sùn, ọmọ ọdún mọ́kànlá náà sàkà lábẹ́ bàbá tí ń bá sùn. Nígbà pé gbogbo àwọn àgbààgbà lé wọn lánàá, àwọn abẹnugan, ìpè kì í sowó nìkan lẹ́ẹ̀ mọ̀ béèrè o, ẹ mọ̀ bọ́n sọ̀rọ̀ o wípé sẹ́yìn náà gbọ́n tí òfin sọ ní ìsìn ara rú ẹ̀ kan rèé o. Ẹ dákìlọ̀ ọmọ ọdún mọ́kànlá lè wọ̀ tí ó fi attract irú bọ̀dá yìí. Wọ́n ní ìyàwó àtọmọ ńlé báwọn. Ní ìsìn báyìí wọ́n ti bá tiyan dé àgọ́ ọlọ́pàá, wọ́n ti ní kọ́lọ́pàá wá kú wọn. Ọmọ tán mú lọ ilé ìwé fún ọjọ́ ọ̀la rẹ̀ kó lè wà secure. Níwọ́ wò wípé kọ́ ọmọ sásù sí ẹ̀wà rẹ̀. Bí ọ̀pọ̀lọpọ̀ míì ṣe ń ṣe nú o. Ní ọmọ tó jẹ́ wípé òbí ó finú fẹ́ dọ̀ tí wọ́n trust yín pẹ̀lú. Ọlọ́run ló mọ iye oyún tí ọ̀gá mi ti ṣẹ́ fún ọmọ. Ọlọ́run nìkan ló yé. Ọlọ́run ló mọ iye ayé o student mi tí olùkọ́ mi ti bàjẹ́. Ṣé ẹ mọ̀ pé bọ̀dé eléyìí ní ìsìn kò ṣe wọ́n sí? Ọlọ́run kan lórí ọmọ eléyìí ní àṣírí rí ó ti tú ni. Nígbà wọn bá fi wá lọ tí wọn bá fi wá bọ̀ ní ìsìn, Ọlọ́run ló mọ iye ayé ọmọ tó ti bàjẹ́ ní school. Àbọ̀ ọmọ ọdún mọ́kànlá téèyàn bá sùn sí ò ti bà láyé jẹ́. Sí ò ti bà láyé jẹ́. Tán bá ní kóbi ọmọ mójútó ọmọ, kóbi ọmọ mójútó ọmọ náà, ṣé wọ́n rè mọ́ jókòó tí yẹn lé ìwé ni? Torí ò yé mi. Àbí kí ọ̀pọ̀lọpọ̀ òbí kí everybody ranra rẹ̀ lọ́wọ́ láti mọ́ rèsì àwọn wèrè ọmọ. Ìtẹ́mi rí nípa rẹ̀ nù. Kọ́lọ́mọ fún alọ́mọ ọlọ́mọ fún alásìgbé. Ọmọ wọ́ọ̀dù mọ́ fún alọ́mọ bí. Mọ́ fún alásìbí ọmọ. Kéèyàn máa kọ́sùn ọmọkùnrin rẹ̀. Energy tẹ́ ń lò lórí ọmọ obìnrin àti so time without number ni ẹ máa lò lórí àwọn ọkùnrin ní ìsìn o. Torí ayé ọmọ mi ti bàjẹ́ débi wípé kò ní àtúnṣe o. I'm telling you. Níbi tí ayé ọmọ mi bàjẹ́ dé, Ọlọ́run nìkan ni kó ṣàánú. Níbi àgbèrè ṣíṣe káàkiri. Níbi àgbèrè ṣíṣe káàkiri. Eléyìí ní ìsìn báyìí. Tó káwọn òbí rere mọ oúnjẹ pàdé rẹ̀ ní kíní ni. Àfìyàwó àtàwọn ọmọ tẹ́ kò bá. Condition wo ló fẹ́ kí ìyàwó wà ní ìsìn? Condition wo làwọn ọmọ ẹ máa wà? Àbí irú ayé wo ni? Irú ayé wo ni? 11 years. Ọmọ tán mú wá lé ìwé. Kíkọ́ ọmọ náà lè soríire kó lè jẹ́ èèyàn. Ṣé a tún gbọ́dọ̀ gbọ́ wípé ibi ilé ìwé tán mú lọ lọ́mọ tó ti kàgbá kò báyìí? Téèyàn gbọ́dọ̀ gbọ́. Téèyàn gbọ́dọ̀ gbọ́. Ẹ jẹ́ máa fún ọmọkùnrin yín létí. Ẹ máa fún ọ létí o. Ẹ má ti torí ń tẹ́ ẹ jẹ àbí nítorí ń tán fún yín kẹ́ ẹ lẹ́ẹ̀ni lè bọ́n sòótọ́ ọ̀rọ̀. Ẹ máa bọ́n sòótọ́ ọ̀rọ̀ o. Torí tẹ́ bá fẹ́ kí ń tẹ́ ń jẹ lọ́wọ́ wọn, ń tẹ́ ń rí gbà lọ́wọ́ wọn kó lọ títí. Tẹ́ ẹ fẹ́rẹ̀ máa gbóúnjẹ fún wọn ní kiri máa ń jẹ. Ẹ jẹ́ máa bọ́n sòótọ́ ọ̀rọ̀. Ẹ máa bọ́n sọ o. Torí tá a bá ń sọ ní ìsìn wọ́n ni ẹlòmíì lè ní ìwọ náà wò bó ṣe múra. Ó ti fi half kinní kan lẹ̀, ó ti fìdí lẹ̀, ó ti ṣe kinní kan lẹ̀. Ọmọ 11 years kí ló fi lẹ̀? Ọmọ tó wọ uniform tó relé ìwé. Kí ló fi lẹ̀? Tó sì tún bọ́ ọmọ ọlọ́mọ sùn. Just look at it. All is well. Alájíkẹ́rí iná o. Ẹ bá like, comment, share o. Ó dàbọ̀.